bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa pín, ẹ bá wa pín, ẹ bá wa tẹ like and love lórí ètò yìí. Ètò wa tèní àrà ọ̀tọ̀ ni, gẹ́gẹ́ bí ohun tí a sọ wípé àwọn ọba wa a kí wọn o lẹ́ẹ̀kan sí fún àtìlẹ́yìn eléyìí tí wọ́n bá wa fún bàbá wa Ìgbòho Òòṣà láti lè jẹ́ kí wọ́n gba òmìnira, pàápàá jùlọ ọba Olúbàdàn, ọba Abdulrasheed Adéwọ̀lú Ládọjà. A tún kí yín lẹ́ẹ̀kan sí wípé ẹ ṣé gan ni o. Ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ló kù níbọn ń ró o. Àwọn nǹkan tó kù náà láti mójútó ní ilẹ̀ Yorùbá, ẹ bá wa mójútó. Ẹ má dákẹ́ sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ẹ má jẹ́ kí àwọn àtọ̀húnrìnwá kí wọ́n gba ilẹ̀ Yorùbá. Ẹ bá wa dá sí, pàápàá jùlọ bí ìran Yorùbá ṣe máa ní òmìnira, bí a ṣe máa dá wà tá dá dúró. Yorùbá bọ̀ wọ́n ní oko kì í jẹ́ ti baba tọmọ kó má ní ààlà. Wọ́n pa wá pọ̀ ni, wọ́n merge wa papọ̀ ní amalgamation ní 1914. Ó dẹ̀ ti expire láti 2014 tí gbogbo ẹ̀yin bàbá wọ̀nyí náà tẹ́ ẹ mọ̀, ẹ̀yin lọ́ba gbogbo ẹ̀ lẹ́ mọ̀. Ẹ jẹ́ kí a jọ fọwọ́sowọ́pọ̀ ká jọ gbára wa. Ṣùgbọ́n lórí ètò tèní, gẹ́gẹ́ bí ohun tí a sọ síwájú wípé gbogbo ọmọ Nàìjíríà ẹ kú àlejò ti Trump o. Wọ́n ti ṣe bọ́ ṣe máa ń ṣe bẹ́ẹ̀ ni. Bí wọ́n ṣe sọ wípé àwọn á ṣe yẹn, wọ́n ti ṣe bẹ́ẹ̀. Wọ́n ti kó àwọn ológun wọn wọlé wá lẹ́ẹ̀kan sí. Wọ́n tún ti padà kó àwọn ológun wọn wá o, wípé àwọn ò lè dákẹ́ kí ìpànìyàn kó máa lọ báyìí nínú Nàìjíríà. Wípé bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn yìí kò tẹ́ àwọn lọ́rùn. Wọ́n ní àwọn máa ensure wípé gbogbo ìpànìyàn yẹn ó gbọdọ̀ dópin. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ara àwọn aṣojú-ṣòfin wọn, Raymond tó sọ, ó ní I will ensure that Christians are protected in Nigeria. Mo wá sọ wípé kì í ṣe Christian nìkan, kí wọ́n ensure wípé ilẹ̀ Yorùbá náà ó wà protected. Vulnerable Nigerians, àwọn tí wọ́n rẹ́yàn fẹ̀yìntì, tí wọ́n ní ẹni tí ó lè gbèjà wọn, tó lólùgbèjà. Màálù tó nírù Ọlọ́run ló bá máa ń lé ṣinṣin. Ṣùgbọ́n eléyìí tó wà ńlẹ̀ yìí, àwọn Amẹ́ríkà wọ́n á lé ṣinṣin fún vulnerable Nigerians láti lè gbà wá lọ́wọ́ àwọn ìkookò ajégúnjẹran, àwọn Fúlàní militia, láti lè gbà wá. Wọ́n náà wọn ò lè dákẹ́ o. Ní àná tó jẹ́ ọjọ́ Ìṣẹ́gun, ọjọ́ 3 nínú oṣù kejì 2026 ni a rí ìròyìn tó jáde síta wípé wọ́n tún ti padà kó àwọn ológun wọn wá o láti wá dojúkọ àwọn agbésùmọ̀mí tí wọ́n ń gba ilẹ̀, tí wọ́n ń gba ilé, tí wọ́n ń pa àwọn èèyàn tó ń jí àwọn ìgbé, tí wọ́n ń gba ransom, wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ṣòfò láti ọwọ́ wọn. Ìdí tí a fi ń sọ ní wípé ní ilẹ̀ Yorùbá ká fọwọ́sowọ́pọ̀, kí àwa náà ká dira wa lámùrè, ká ṣera wa ní ọ̀kan. Bí wọ́n bá ṣe ń ju àdó olóró lù wọ́n ní fọ́rẹ́sì lọ́hùn yẹn ní Gbosambisa, níbi tí wọ́n fara ṣoko sí, gbogbo àwọn tó wà nílẹ̀ Yorùbá náà tí ìmọ̀ wa bá ṣe ọ̀kan, wọn ò ní lè máa ráyè sá wá láti nọ́ọ̀tì wá sílẹ̀ Yorùbá. Òun la fi ń sọ wípé gbogbo ọmọ Yorùbá ẹ jẹ́ ká dìde ká gbára wa. Yorùbá bọ̀ wọ́n ní pánsá ò fúnra pánsá já síná o, àjà ò fúnra àjà jì. Bí onílé ò bá fúnra olè ló máa kó lọ. Ìfúnra dẹ̀ ní òun lóògùn àgbà. Ẹ jẹ́ ká fúnra, jẹ́ ká jí lójú oorun wa. Lénìí báyìí àti ìkófánlẹ̀ Ifá ti ń ṣe. Lẹ́yìn àdó olóró tí wọ́n jù ní December ní 2025, ọjọ́ Kérésìmesì, ṣe mọ̀ pé púpọ̀ àwọn tí wọ́n pakù, tí àdó olóró wọn pakù, wọ́n sá wọ ilẹ̀ Yorùbá. Lénìí báyìí ààfin Emir kan ní wọ́n gbébẹ̀ ní Woro ní ìpínlẹ̀ Kwara, more than that, ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ti pa lénìí tí wọ́n sọ iná sí ààfin. Wọ́n ti dáná sun ààfin Emir kan lénìí ní Kwara. Ọ̀pọ̀ ènìyàn ni wọ́n pa, àtọmọ ọba àti ìyàwó ọba. Ẹ má bínú ọmọ Yorùbá, Emir wọn kì í ṣe ọba. Àti ọmọ Emir àti ìyàwó Emir tí wọ́n jọ kóra wọn sínú ààfin Emir níbẹ̀ ni àwọn agbésùmọ̀mí ni wọ́n ti ya wọ Kwara bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Àwọn ibi tí wọ́n dẹ̀ ń gbà ń wọlé sílẹ̀ Yorùbá nìyẹn. Ṣé mo wípé ní Jẹ́bà àwọn ni wọ́n jọ ní ibodè, wọ́n ní ibodè ní Jẹ́bà.
ìyẹn ni boundary tó wọ ilẹ̀ Yorùbá, ibẹ̀ ni wọ́n ń gbà ń wọlé kẹ̀tíkẹ̀tíkẹ̀tí sílẹ̀ Yorùbá. Òun la fi ní kẹ́ jẹ́ ká jí ní ojú oorun wa, káwa náà má sùn tẹ́tẹrẹ. Tí Amẹ́ríkà bá ń ṣe titi wọn fún wọn, àwa náà a gbọdọ̀ káwọ́ gbéra ká máa wò. Àwa náà gbọdọ̀ gbára wa kán má lè ráyè máa sá wá sí ilẹ̀ Yorùbá. Ẹ̀yin ènìyàn wa, àwọn èèyàn wa wọ́n wà níbí nílé tí wọ́n á bá wa dá sí ọ̀rọ̀ yìí láti lè má jẹ́ kí ó jẹ́ pé ẹni tí ó darí ètò nìkan ló fẹ́ yànnàná ẹ̀ fún wa. Bàbá mi, ẹ bá wa gbé ìròyìn yẹn wọlé lẹ́ẹ̀kan sí. Mo rí nísìnyí, ẹ ṣeun gan ni. Ìròyìn ẹlẹ́ ń wò yìí o, wọ́n ní dozens kill, Emir of Woro missing as terrorists massacre rulers' wives, children, others in Kwara community. Ṣé ẹ bá wa gbọ́ ìròyìn yẹn bẹ́ẹ̀ yẹn? Ọ̀pọ̀ ẹ̀mí ni wọ́n ti pa lẹ́ni ni o, èní ni ọjọ́ kẹrin tó jẹ́ ọjọ́bọ̀, ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2026. Ìròyìn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lẹ bá wa ń gbọ́, àjàǹbalẹ̀ ni bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́, bó ṣe ń ṣẹlẹ̀ ní Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí ni o. Ẹ̀jẹ̀ ti sùn, wọ́n ti pa àwọn ènìyàn, wọ́n ti ṣá àwọn ènìyàn. Ìyàwó gan ò rí Emir gan ò rí ìyàwó mọ́, wọn ò rọ́mọ mọ́. Olúkálùkù tí ó ti di woro sí woro, ọ̀dẹ̀ sọ́dẹ̀ ní Kwara. Tó dẹ̀ jẹ́ pé ibẹ̀ yẹn náà ni wọ́n ń gbà ń wọlé. Ẹ má gbàgbé lọ́dún kọjá tí ìròyìn kan jáde wípé ẹni tó jẹ́ Nigeria Security Advisor, ìyẹn ni Nuru Ribadu, ó kó ìbọn fún àwọn Miyetti Allah. Báwo ni ìbọn ṣe dọ́wọ́ wọn? Ara àwọn nǹkan tí wọ́n ń lò nìyẹn. Ibẹ̀ ni wọ́n ń gbà ń wọlé sílẹ̀ Yorùbá. Ní àná, Ọ̀rá Ìgbómìnà, wọ́n jí àwọn èèyàn gbé lọ níbẹ̀ tí wọ́n pa èèyàn 2. Ọ̀rá Ìgbómìnà nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀rá Ìgbómìnà yìí, àwọn àti